Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. Ẹ̀yin mọ́mí, ẹ̀yin dáàdì, gbogbo ẹ̀yin tẹ́ ẹ comment, I saw your comment. Ẹ ṣé. Yes, ṣé rí lórí ètò yìí, àwa akẹ́kọ̀ọ́ ni. Nǹkan tó bá dẹ̀ ti sọ nínú fídíò tí a bá gbé wá, òun la máa fi kọ topic. Mi ò ní fi kún, kò kàn mí. Mi ò sì tún ní ṣe kíni, mi ò ní yọ kúrò. Bọ́ bá ṣe sọ ni bá ṣe bá yí gbọ́ wá pé ẹ tún gbà yí ẹ̀yẹ̀wò oyin gbogbo ẹ tún jẹ́ akẹ́kọ̀ọ́ ọgbọ́nlọ́gbọ́ lèèyàn fi ṣọgbọ́ ọgbọ́nlọ́gbọ́ ni ò jẹ́ apàgbà ní wèrè òun lọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ wá jọ ẹ má búyọ̀ ní comment section bó fi lédùmarè bẹ̀ yìí o èmi tí mo gbé wá mi ò tó bẹ́ kí n bú anybody wọ ṣẹ́dẹ̀ rí kò sí ẹni tí mi lè ṣe kíni tí mi lè gbé títí ẹ̀ wá because mo fẹ́ ka akẹ́kọ̀ọ́ ni o bó ṣe bá sọ wípé mo tún ti gbé dé o ìrírí ayé ẹjẹ́ àtúnkẹ́kọ̀ọ́ o ẹjẹ́ àtúngbọ́ ilé ká gbọ́ ilé ká mú kan tàbí méjì ká mú níbẹ̀ ká ṣe kiri ká fi kọ́ ẹ̀kọ́ nítorí pé kiri ilé ayé ìkún fún ẹ̀kọ́ ẹ wá jọ ẹ má búyọ̀ ní comment section mo sọ ní gbogbo ìgbà anybody tí mi ò bá gbé program ẹ̀ wá kódà kó jẹ́ ní tẹ́yẹ̀ ti dákú ni ẹ má bú wọ comment section èmi tí mo ní platform mi ò búyọ̀ I'm not abusing anybody I'm not here to bully anybody I'm not here to harass anybody this platform is for awareness I'm just using this platform these videos to create awareness I'm just using all this video to learn one or two things not to harass anybody, not to bully anybody, not to make any violence. This platform is a peaceful platform. This platform is where you will learn one or two things. Because this life, you have to learn. Nobody is perfect. Nobody is perfect. You may be thinking maybe you have enough brain, enough knowledge. But when you see another person, you will know that, that's your own knowledge is very little. You still need to learn from people. That is why I'm bringing all these videos here to create awareness for people to learn from it. Not to bully anybody, not to make any controversial, be whatever is it called. No, not to make violence. No, nothing like that. So please and please, nobody should abuse anybody in the comment section. God bless you as you are watching this show. Ní agbára Ọlọ́run, ogun òdìjà wà ní ogun social media o. Ogun social media tó bá gbáyọ̀ bó báyìí. Jésù nìkan ló lè ṣe. So tẹ́ bá ṣe wo lọ, a máa display aláwọ̀ wig lóríṣiríṣi, a máa show ẹ̀ fún wa lẹ́gbẹ̀ẹ́ kan. A máa show ẹ̀ fún wa lẹ́gbẹ̀ẹ́ kan tá bá ti wá gbọ́tọ́. Àwa ṣe kí ni àwa polówó àwọn kan tá à ń ṣe sales ọdún lọ́wọ́ o. Iléyá promo lọ́lẹ̀ kó dowó. Ojú òní tí wá o ẹ má gbàgbé subscribe kẹ́dẹ̀ tọ́ notification bell ẹ jẹ́ àjọ débẹ̀. ìgbà yẹn màá wá ẹgbẹ́ business ìkú ẹni mo lọ China sí ìgbà mo ṣe ní mi lọ sí Tanzania mi lọ sí Tanzania bọ̀ ká ní mo fẹ́ lọ sí Tanzania sí nǹkan tó ní kí n má lọ èsì nǹkan tó lè ní kí n má lọ tí n bá fẹ́ lọ but already kálukú mọ ìrìn àjò ibi tó ń lọ fúnra rẹ̀ gbogbo yín mo ti ń sọ pé mo fẹ́ lọ sí China sí láìgbà mo ti ń sọ fún yín ó ti lé 1 month tí mo lọ sí China program mi tí mo dẹ̀ lọ nǹkan tí mo dẹ̀ lọ ṣe fún ní China yẹn kò ń ṣe nǹkan tí mo bí lè filẹ̀ fún kankan mi ṣó ti yé so reason nìyẹn ohun tí ìrìn àjò China Tanzania yẹn tó kọ́ wa ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ já sọ tí ìrìn àjò Tanzania yẹn kọ wa ṣẹ́ẹ̀rí láyé yìí kí ni mo sọ fún yín láyé tá a wà á ní ẹ wá ṣọ́ ẹ̀ bó ṣe rí o wò bó ṣe rí dáadáa wò jẹ́ ìsúnmọ́ ẹ kó rí mí ní jìnnà sí ṣẹ́ẹ̀ ti rí dáadáa ṣẹ́ẹ̀rí rẹ́kẹ̀ rí dáadáa ni wàásù bíà ní 50,000 wàásù kí ni mo pè fún yín wàásù àti bíà wàsóbíà 5 àti odò 50,000 èlò ní 50,000 nínú dọ́là yín èlò ló bọ́ sí dọ́là èlò ní dọ́là èlò ní pound Bánkẹ́ ọlá ni wọ́n ní to be honest Ìyábọ̀ òbí mi ìṣeré ń bá lọ tí ń bá ní nǹkan tí mo fẹ́ ṣe number 1
mi ò ní ìdí àti sọ pé mo fẹ́ travel bóyá mo ṣe máa gba invitation mo fẹ́ lọ sí Tanzania. Number one, travel experience mi mo tí mo kàn wá ṣe ni máa kàn lọ book hotel ó tán màá dé lọ sí embassy mo fẹ́ lọ sí Tanzania. Ọlọ́run máa dúró gba físà mi gan ni. Ọlọ́run ká ní mo fẹ́ ṣe ká ní mo fẹ́ lọ bọ̀ mi ò lè lọ ìdí tí mi fi lè lọ nìyẹn. ọmọ tó ń ṣe ìyàwó yóò ṣe nǹkan fún mi ìyá ẹ̀gan ṣe ìyá ẹ̀ kí ni ìyá ẹ̀ ṣe fún mi kí ni ìyá ẹ̀ ṣe fún mi kí ni ìyá ẹ̀ ṣe fún mi. ẹ̀kọ́ tí ọ̀rọ̀ Tanzania yẹn tó kọ́ wa ní pé bí mo ṣe ń rí gbogbo àwọn èèyàn tó lọ síbẹ̀ báyìí 5 years ni ọ̀rẹ́ mi mo súnmọ́ náà sàn èèyàn yìí àtàlájà ọba ọmọ àwọn èèyàn pàtàkì lélẹ̀ ọ̀rẹ́ mi tó wà lórí tó wà ní Amẹ́ríkà tó bá mi lọ sí Vancouver fún bẹ́ẹ̀dì àbúrò mi nìyẹn ọ̀rẹ́ mi olówó ṣé o lè fowó ṣeré kí wọ́n fowó ṣeré báyìí kó lọ báwọn ṣe pàtí kó ra tíkẹ́ẹ̀tì kó Canada àti Amẹ́ríkà súnmọ́ra wọn ó lè máa pọ́n súnmọ́ra irọ́ burúkú lẹ pa láti Vancouver lásán láti Toronto sí Vancouver close to 6 hours ni o ìrìn tí mo ti rìn ní close to 6 hours láti ọ̀dọ̀ wọn yẹn sí Vancouver international ni o àbí kí ló ń ṣe yín mo tó bá ti mú ẹ fly láti state country kan sí country kan international ni kò ṣe local ẹ lọ́wọ́ àbí kí o kò sí nígbà tí o ṣe pé bóyá ẹ̀yin tẹ́ ẹ̀ máa ti Toronto tẹ́ ẹ̀ máa ń lọ sí kí lórúkọ ìlú yìí náà mo ti gbàgbé orúkọ yìí wín kíní kan tẹ́ ìlú yẹn ń jẹ́ ó súnmọ́ Amẹ́ríkà báyìí gbàtí mo lọ sí Vancouver náà mo dé bọ́dà àwọn bọ́dà Amẹ́ríkà kíní ohun tó là báyìí à ń fẹsẹ̀ rìn ní ilé títì ilé kan rè nǹkan tó là rè àwọn American soldier àwọn yẹn náà wá gbébọn náà bá mi àwọn tó máa bọ́dà àwọn yẹn náà gbébọn náà wọ́n orí yìí burú ta ló bá mo tún ya fọ́tò mbẹ̀ mo jẹ́ máa cross sí ìlú yín àtìkò náà tó máa sáré kí mo bá ṣe ìlú yín tí n bá fẹ́ wá máa gba físà máa wọlé ẹ̀ lọ́wọ́ àbíjọ́ kò sí wàásù ní 50,000 ní mo bá wo àwọn tó lọ Tanzania o tó bá sọ pé nǹkan kan tó dùn mí ní Tanzania yẹn kò tó dùn èmi jù ní Tanzania yẹn ní pé mi lọ síbẹ̀ ṣé ẹ rí flower tán fún àwọn èèyàn ní airport yẹn báwọn èèyàn ṣe ń rìn Winnipeg àdá fún bọ́n ṣe ń rìn Winnipeg Windsor ní kìí ṣe Winnipeg náà inú Canada ló wà Windsor àdá fún yín ẹ má bàa mi sọ bikini o tèmi náà mọ lo ìbò díẹ̀ o flower tó ń gbé fún wọn nínú airport yẹn èmi láyé mi àríkẹ́ alájọ àìgbà flower tó ń fún wọn lórí ní airport yẹn flower yẹn dùn mí ṣé orí mi orí ṣé ẹ̀rí mi orí bá rú àwọn adébáyà àti kí iná ti ń pè orí mi àtàtàṣe alátaṣe ìsọnù alátaṣe àfìgbà tí mo jẹ́ kí wọ́n cancel mi láti lọ Tanzania báwo ni o máa ṣe rí kí mi lọ Tanzania lé mi get àwọn alátaṣe ṣé ẹ ti mọ̀ pé àti nínú rẹ́kọ̀dù pé ìjọba yìí o a máa ṣe nǹkan ìjọba yìí o a máa ṣe nǹkan gbogbo àti wà nù programu yìí orí social media ni gbogbo àwọn alátaṣe ìsọnù orí social media láti ń gbọ́ ìjọ òun náà máa tún ṣe kan ìgbéyà déètì kan náà máa ṣe ajá ń wú gbọ́ at the end of the day wọ́n ṣàṣọ déètì àwọn onípàtí sọ déètì làbá gbọ́ àwọn alátaṣe ẹnu ni àti àtàṣe ló yẹ kó káńsù rú àwa ní Tanzania ẹ̀yin èèyàn mi ẹ̀ ní ṣìgá ẹ̀ ní ṣìmú ẹ̀ ní tilẹ̀ tẹ̀ báyìí kí ọlá ni ó ní Ọlọ́run má ṣe yín lágbára ìyá òṣì I love you so much Ọlọ́run má ṣe yín lágbára I love you so much ẹ kò má ta kí orúkọ ilẹ̀ ti pẹ̀lú àwárí èyí tí mo ju ṣe di ká 45,000 ni o eléyìí ṣẹlẹ̀ yóò dá kí wà tí àwọn ẹ̀ka ìjù sí jẹ́ ọdún léyà kẹ́ẹ̀dẹ̀gba yídì lọ ní ó bá rùn bá dánlẹ̀ 45 lélẹ́yìí tí mo ṣe ìjà eléyìí ni ìrọ̀lẹ́ ìlàjà oríṣiríṣi làwọn ń dá lára àtàṣe ni òjò ìkírò àwa lọ Tanzania owó ojú mi rí o ẹnu mi ò lérò yìí
wo ojú mi rí o ẹnu mi ò lè ròyìn 45,000 ọlọ́pàá márùn bẹ́ẹ̀nu mi bá ròyìn ṣèbí gbogbo yín lójú yín rí etí yín kan. Ẹ̀kọ́ tí Tanzania tó kọ́ wa ni wípé kí tiẹ̀ tó tẹ̀lé kíní yẹn Fúnkẹ́ Akíndélé kí ló tó dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ yẹn ìwọ àti Madam Kuti kí la ṣe fún yín kí ló tẹ̀ tí wọ́n á ṣe báyìí sí wa ẹ tún ṣe ọ̀bì síra wa tá a lọ kí ni mo ṣe ọ̀bì tẹ́ ṣe báyìí bẹ́ẹ̀ ṣe ó dùn mí bí ìṣirò omi ẹkún pọ̀ mi mo ní Fúnkẹ́ kí ni mo ṣe fún ẹ Fúnkẹ́ ò bàbá ṣe báyìí Fúnkẹ́ celebrity ní ẹ gbogbo olómú ẹ káàkiri ṣùgbọ́n a má fi máa fi kò kàn ṣe tíátà Fúnkẹ́ ó dẹ̀ fi ọ̀rọ̀ tó ń dún ó dẹ̀ fi ṣe tíátà ó tó ṣùgbọ́n bàbá ṣe bẹ́ẹ̀ Fúnkẹ́ ò bàbá ṣe bẹ́ẹ̀ àti ẹ̀gbọ́n tí Madam Jayé Kuti yẹn tẹ́lẹ̀ ọ̀dọ̀ méjèèjì ṣé ti practice láti lé ní ṣé practice láti lé gbé bá ṣe báyìí ni sọ́dún kan kí ẹ ṣe báyìí yẹn wọ́n ṣe style yẹn sínú invitation bẹ́ẹ̀ wọ́n ti ṣe style sínú invitation wọ́n ń ṣe báyìí Oyèdèmí yẹn nìkan ló dùn mí ní gbogbo ìrìn àjò tẹ́rin yẹn ó tún wá lọ ṣe dáadáa ààrẹ tún wá lọ clean sí ní Tanzania ó tún wà nù ó wà lótẹ́ẹ̀lì ó tún wá ń ṣe báyìí ó tún fi gbogbo view yẹn wọ́n wá mo ní Fúnkẹ́ ti bọ̀rọ̀ tó wà lẹ́yìn jẹ́ ó bá dẹ̀ tí ẹ̀ ti kàn tí sùn gòjì kó o dẹ̀ bá tún lọ show view bẹ̀yẹ tó bẹ̀yẹ tó fáìn tó bẹ̀yẹ Fúnkẹ́ ó ṣe dáadáa ìyá méjì òye kò ṣe bẹ́ẹ̀ ó ti tòṣèlú bọ́ tíátà ó ti tòṣèlú bọ́ tíátà olóṣèlú ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn olóṣèlú ló ń ṣe pẹ́pẹ́ dẹ̀ mu eléyìí 45,000 ọ̀pọ̀ márùn-ún èyí tẹ́ ẹ lọ sí Tanzania ẹ̀kọ́ àkọ́kọ́ tí ìrìn àjò Tanzania ẹ̀kọ́ wa ní pé ká máa ṣe ọ̀rẹ́ ká máa bára wa ṣe ká máa hètì ara wa ká máa fìfẹ́ wọn ra wa ká máa rẹ́rìn ṣá kínú wa máa dùn ká máa bá àwọn èèyàn lọ sóde ibi tá a bá ti dé ká máa jẹ́ kí signation ọ̀hún ẹ̀ pé àwa ń bí báyìí signation wa anywhere tòótọ́ tọ́ bá dẹ̀ kọ́ láyè tọ́ bá sọ ó wà nínú rẹ́kọ̀dù lọ́tún ló sí ra àwọn rẹ́kọ̀dù oríṣiríṣi tán ṣe jáde káàkiri nínú àwọn rẹ́kọ̀dù yẹn wọ́n yẹ kó fi yé wa pé ìyá ìyàwó yẹn wọ́n ló máa ń rìn kiri gan wọ́n lárìnká ní àrìnká ìjábàtà àrìnká lérè o ẹ̀yin ìyá ìmọ̀ ni àrìnká lérè àbúrò mi ká má parọ́ ká má ṣèké Ìyábọ̀ show class tẹ́ ẹ bá ń gbọ́ Ìyábọ̀ ìwọ lọ́kọ̀ọ́rin ìfò mo ti mọ̀yàn mo ti dáwọ́ lé ayé mo ti mọ̀ á ní mo ti fèèyàn mímọ́ sọ̀rọ̀ mo ti mọ̀yàn mo ti wo bóyá kó máa ṣe ní ìsìn rìn bóyá kó sì bó bá ti rìn ní ìsìn lẹ́yìn tó bá ṣe ìyàwó tán yẹn má kàn máa rìn anyhow ó yẹ kó o ní àwọn bodyguard àwọn tó máa ń àwọn báńsà kò yẹ kó o ní báńsà kó o lọ́lọ́pàá kódà bó o bá sáyìn fún àwọn sójà máa fún ẹ sójà yes ọlọ́pàá máa fún ẹ sójà máa fún ẹ àwọn air force máa fún ẹ EFCC máa fún ẹ gbogbo àwọn tó jẹ́ security personnel gbogbo Nàìjíríà wọ́n máa fún ẹ even gan láti presidency wọ́n ní kí n sọ fún ẹ pé wọ́n máa fún ẹ ní àwọn tó máa ṣọ́ ẹ káàkiri tí wọ́n lè dá ẹ láàmú. ó mọ ọyàn ó ṣó kíláàsì wọ́n ló mọ ọyàn jù kò tí ì sí nínú ẹ̀yọ́ onítíátà ní gbogbo Nàìjíríà yìí onítíátà present àwọn tó ṣì wà present tó ń ṣì OPC gọ́mà ádà fún yín bẹ́ẹ̀ ni ádà fún yín àtàwọn Àgbẹ̀kọ̀yà àtàgbẹ̀kọ̀yà àwọn ètò wà lábẹ́kúta yẹn náà kí ni ti gómìnà wa dálẹ̀ yẹn náà Àmọ̀tẹ́kùn gbogbo wọn náà máa fún ní wọ́n máa pọ̀ gan lẹ́yìn ìwọ nìkan wọ́n á fún ẹ lọ́fẹ̀ẹ́ gan oṣù òkè ní a ní nínú gbogbo ẹ̀yìn ní tíátà present past press àwọn pass náà wà
àwọn àtàwọn tó ti kú àtàwọn tó wà láyé tó ti jó mọ̀ fún àwọn kan ò kú àwọn kan wà láyé o àwọn onítíátà tó ń rògbòlò àti àwọn ètí wọn ògo wọn ti ṣá ẹ mọ̀ kan onítíátà kan àwọn kan rògbòlò àwọn tó ń rògbòlò yẹn àwọn eré kan fi wọn sọmọ ọ̀dọ̀ wọn ní kó lọ gbóúnjẹ wá tó bá ti ní ẹgbóúnjẹ sórí tébù ìwọ ni kó lọ gbóúnjẹ wá láti ké àwọn wàkápá sìn yẹn àwọn onítíátà kan àwọn àṣàyàn amatis àbí ẹni tó ní kó lọ nígbà tí tán kàn sọ pé táwọn bá ṣe kéré ẹ̀rọ tẹ́ bá lọ yọjú lójú wíńdò tàbí àwọn tó bá pariwo àwọn kan wà lọ pé tí kí wọ́n bá ṣẹlẹ̀ wọ́n kàn lọ́bẹ̀ wọ́n lọ pariwo àwọn tó pariwo yẹn náà àtàwọn èrò wọ́n wà sọ àmì actress ni wà láti yọ ní mo wà nínú kíní yẹn ẹ máa wọ́n máa ṣó mi ní sọ máa ṣó mi ní sọ máa ṣó mi àwọn yẹn náà wà ń bẹ̀. àwọn kan wà tó jẹ́ pé ògo yẹn àwọn kan tó wọ́n ti ògo ẹ mọ̀ fún àwọn ògo kan wà tó yẹ pé ògo tó ti lò tẹ́lẹ̀ tógo yẹn ti wá dì mí ní ìṣó ti ṣá àwọn kan náà wà tó yẹ pé pàákàn tí wọn náà mo mọ̀ yá inú tẹlifíṣàn tẹ́lẹ̀ táwọn máa ń ṣe eré tẹ́lẹ̀ àwọn yẹn náà nínú àwọn yẹn náà àti àwọn tó lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ ìwọ oní ẹ tó máa ń kéèyàn lẹ́nu kó mọ̀ ọ̀yàn èmi ò rí ní industry tá a pè ní entertainment industry níbi àwọn ọjọ́ náà fisi fara mara fisi bẹ́ẹ̀ àmì ní fisi lára fisi sára fisi bí ara mi sí bí lára fisi bí kàtí ọ̀pọ̀ mi ti sára mi sí bí ara mi sí títí àwọn tó ń kọrin nìyẹn ní àárín wọn kò lẹ́nu ń bẹ̀ láàárín àwọn tó wá ń ṣe fashion designer ọ̀rẹ́ yẹn tiẹ̀ ń kọ́ Ìyábọ̀ ọ̀rẹ́ yẹn tẹ́ tó jẹ́ ìwà tiẹ̀ lọ́rẹ́ mi yẹn Tóyìn mi rí Tóyìn kí ló ṣe Tóyìn làwọn mi rí ọ̀rẹ́ gan dẹ̀ ní tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ Tóyìn kí ló ṣẹlẹ̀ Tóyìn pè mí mọ́mí tí mo ní mi ò rí ẹwà àti Ìyábọ̀ ẹjọ́ ó ti yẹ Tóyìn irú àwọn kọ́nà tó ní fashion tó ń ṣe fashion designer ní Nàìjíríà yìí Ìyábọ̀ ọmọ yan o lẹ́nu bíi pọ̀pọ̀pọ̀pọ̀ entertainment industry wọ́n yẹn àwọn tó ń ṣe make up Ìyábọ̀ ọmọ àwọn wọ́n mọ̀ gan ẹ̀yin ò rọ̀ mọ́ former president Fáìsì bẹ́ẹ̀ ni ẹ̀ rọ̀ mọ́ Ọ̀ṣínbàjò ni ẹ̀ rí Kíkì ọmọ Ọ̀ṣínbàjò yẹn rí bẹ́ẹ̀ ni òun kan náà ni ó mọ̀ ṣe Tinubu níbi tí Ìyábọ̀ gbé mú ọ̀yàn dé Ìyábọ̀ ló máa pe ó lè pe ṣe Tinubu sí ṣe Tinubu àgbẹ̀ kọ tó ìpàdé ẹ̀ ni ẹ̀yin ò rí ṣe Tinubu àti Davido ni àwọn arábìnrin mọ̀ra wọn ìyá kan ní nínú àwọn ọdílì Emeka Chukwuma Chukwudi Chigozie Chinaza gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ó ní àwọn èèyàn bẹ́ẹ̀ léèsì ara mi bí mo ṣe fọ̀n léèsì wọn 45,000 ní à ń ṣe ìyàwó lọ́wọ́ 45,000 mo sáré wà tà fún yín ni kò fi bẹ́ẹ̀ kọ́ 45,000 ní sẹ́yìn mẹ́sẹ̀sì mi lórí 07060403677 ok Tóyìn làwọn àníwá UK ó ti pẹ́ tí mo ti rí mi ìṣeré Tóyìn làwọn àníwá ọmọ dáadáa ni ó láìkì mi gan mi ìṣeré máa gbọ́ mọ́mí tí mi tó bá nídẹ̀ nínú àwọn ní tíátà Ìyábọ̀ ọmọ òyìn tó máa sọ fún yín pé àwọn tó ń ṣe àwọn op kí náà fún àwọn tó máa ń ṣe op kí àwọn tó máa ń sọ̀rọ̀ àwọn tó wà ní àwọn tó jẹ́ presenters àwọn presenters TV presenters and television presenters ní gbogbo Nàìjíríà Ìyábọ̀ ọmọ òyìn ẹ rí lára ìsìn ni ẹ rí lára ìsìn ni ẹ ti gbàgbé ara ìsìn Ìyábọ̀ àwọn tí ẹ ní ara ìsìn láti ayé Rónkẹ́ Àyùbá NTA ayé àwọn series tó bá nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo wọn NTA ní ayé wọn àwọn Rónkẹ́ Àyùbá Ruth Benesia Ruth kíní kan òpìà ẹ ti rántí Ruth ayé ìgbà yẹn àwọn Ìyábọ̀ yẹn ti àwọn celebrities wọ́n mọ̀ pàmì ìrìgọ́nà tí o mọ̀ Ìyábọ̀ wọ́n máa rí wá ní sí wọ́n rí ẹ̀yẹ sọ́wọ́ arẹ́rìn arẹ́rìn kí wàláì wọn gómìnà ò lè kọjá lẹ́gbẹ̀ẹ́ wọ́n wà kápá sí wọ́n máa kí. àwọn ìyẹn mọ̀ ọ̀yàn ó gbangba kan mọ̀ ọ̀yàn ẹ̀kọ́ tí ìmọ̀ ẹ̀ kọ́ wa ní pé tó o bá rìn tó bá jẹ́ àrìnká tó jẹ́ pé àrìnká ni ẹ́ rí ìrìn yẹn kó o kúkú rìn jẹ́ kí kó o rìn jẹ́ kó mọ̀ pé ẹsẹ̀ pẹlẹbẹ yẹn ibi tí ẹsẹ̀ yẹn bá tọ̀ kò yẹ tó bá yẹ kó o ní bọ́dì ni jẹ́ kó mọ̀ pé ẹsẹ̀ yẹn ibikíbi tó bá tọ̀ ta ló lè kèrò jọ bẹ́ẹ̀ yẹn ẹ ti gbàgbé Òbí Cubana tó ṣe bẹ́ẹ̀ dé 50th ó ṣe wàásù bíi àfihàn bàbá olówó bámbàm ẹ rí gbogbo àwọn tán kó lọ síbẹ̀
ní ìta àṣẹ lọ́wọ́ ẹ̀yẹ́ máa rí èrò tó máa wà ní Tanzania yẹn ní nǹkan tó máa ṣẹlẹ̀ ní Tanzania yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ báyìí tí mi tiẹ̀ sí ní Tanzania yẹn bó ṣe ń ká mi lára bèèrè lọ́wọ́ mi pé kí ló fà tí o fi lọ sí Tanzania ẹ̀kọ́ tó kọ́ wa ní pé má lọ ṣàtàṣe ẹ̀kọ́ ní Tanzania kọ́ wa nìyẹn pé má lọ ṣe àtàṣe dúró lójú kan má kàn jú má ṣe kò yẹ yín wọ́n ti ní ká lè mọ̀yàn ni kò yẹ yín àwọn ò mọ̀yàn kò yẹ yín mọ̀yàn tẹ́lẹ̀ má ṣàtàṣe dúró lórí ọwọ́ ẹ̀ kó o dúró kó o dẹ̀ máa wòran kó o dẹ̀ máa gbàdúrà kó o ní sùúrù má kánjú jẹ kí náà ti pè kíní kan gbóná má jẹ kánjú jẹ ẹ̀kọ́ gbóná. ká máa pààrọ̀ ọmọ ẹ̀ mọ̀ ọ̀yàn ẹ̀wẹ̀ mo mọ̀ ọ̀yàn ó jura wọn lọ ọ̀tọ̀ ni kó o mọ̀ ọ̀yàn kó o mọ̀ ọ̀yàn kó o mọ̀ ọ̀yàn kó o mọ̀ ọ̀yàn pé ókè lóòótọ́ o ìjọ ọ̀nà owó ẹ̀ àwọn èèyàn wá dìde wọ́n wá pagbo yí ẹ ká ṣé lọ́ọ́ mú pa àwọn èèyàn ojúkorojú àwọn tó lọ sí Tanzania yẹn tó bẹ̀bẹ̀ lọ́pọ̀ gan o àwọn bẹ̀bẹ̀ tó bẹ̀bẹ̀ tí ò ní invitation tó ní ẹ̀jẹ̀ sábà mi bẹ̀ mo fẹ́ lọ ọ̀hún náà pọ̀ jù o lágbára ọlọ́run á ṣe ayé ẹ ní ayé tó jẹ́ pé àwọn èèyàn máa bẹ̀bẹ̀ bá ẹ ṣe kò yẹ wọ́n máa bẹ̀bẹ̀ pẹ̀lú òde ẹ kò ṣe pé kó o fẹ́ ṣe ìnáwó ní ìsìn kó o wá ṣẹ̀wá máa pa àwọn èèyàn káwọn èèyàn má wàá gbé kọ́ọ̀lù ẹ o àbí kó o ṣẹ̀wá máa lọ pa àwọn èèyàn ẹ bá mi sọ fún àwọn ta ni ẹ̀yin máa tún rí àwọn ojú tó máa bẹ̀rẹ̀ lọ́ọ̀lá báyìí ẹ máa rí ohun tẹ́ ìrírí ní ibẹ̀ yẹn máa ríran wò. ẹ jọ nítorí ọlọ́run o èmi ò bá ẹjọ́ yín wá bí ẹ má wá sọ́dọ̀ tèmi o torí gẹ́gẹ́ mi ni mo jókòó. ṣé ẹ dúró ṣé kò wà glaring gangan ni kò wà glaring gangan ni ṣé kò ṣe gangan báyìí pé ìnáwó yẹn ṣé ìnáwó yẹn ò ṣe kò fi wọn àwọn tó mọ̀ yàn àtẹ̀rí tí ò mọ̀ yàn ṣé kò wọn gbangba ṣé kò no nígbà tí èyí ojú ń dùn wá ṣé ojú ń dùn wá ní sáà ríran ni táyé èèyàn bá ti ẹ̀dẹ̀ ríran ẹ̀yọ̀gò ojú yín ẹ̀yọ̀gò ìyàwó ilé ìyàwó ìnáwó tó wà ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí ní gbogbo Áfíríkà kò tí ì sẹ́ni ṣerú ìyàwó yìí mi ti sọ gbogbo olóyìnbó a ní gbogbo Áfíríkà yìí ọmọkùnrin gan ṣe ìyàwó ọmọkùnrin ní London ó ṣe ìyàwó arímọ́ṣeṣe kò sí gbogbo irú mẹ́rímẹ́ǹtì gbogbo paparazzi irú gbogbo ilé gbogbo èyí táwọn ṣe láàrin ọjọ́ mélòó láti sọ tó fi lọ ẹlòmíì kò gbé ló gba agbolé ní ìsìn MTN ti gba gbogbo dátà mi tán MTN Ọlọ́run ló máa san fún yín gbogbo àwa tó jẹ́ pé ṣe là akàn gbogbo everything even àwọn sẹ́yìn àbí kí náà yẹn ń gẹ́nu kí lórúkọ kejì tí mo lò yẹn ẹ̀tẹ̀ wọ́n ti gba gbogbo dátà tán wọ́n ti owó tó yẹ ká fi ṣe bẹ̀ ìyàwó la fi ń wò kiri marriage ọmọ yẹn everybody ló fẹ́ gbọ́ update ẹ sọ fún mi ní kódà gan bàbá Tinubu bó ṣe náà wò wo bàbá Tinubu bẹ́ẹ̀ ṣe láì wo ohun tó ń lọ lórí social media ẹ fẹ́ rí wa mo sọ fún yín jí tó wà lẹ́yìn jí wẹ́ẹ̀dì ọmọ yẹn wò torí mo jẹ́rìí ìyá wa mo jẹ́rìí first lady máa wò bàbá náà dẹ̀ náà máa jí wò ara national discussion wa nìyẹn ó ní ìyàwó tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí Priscilla Àjọpẹ́ lẹ́gbàá náà ọmọ wa daṣọ ìbò wa ẹni bá ní ìgbéyàwó eléyìí kò jẹ́ nǹkan kan náà ní àmọ̀rú wọn àwọn tó máa bó kóńtì wọn báyìí máa ní kùtù kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n máa ní kí ni tí ìmọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé ní ìṣeré o àwọn mi tó máa wọ́n á dẹ̀ mú amúdúdú àwọn àpè fún pé rí pé ṣé black lè white ní ẹ wò dáadáa wọ́n á dẹ̀ máa sọ pé white ni nǹkan black wọn á ní white ni tí ìdárò àwọn èèyàn bẹ́ẹ̀ tí ì rí wọn ẹni bá ní wedding eléyìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àwa tá ọlá ọjọ́ Wednesday àwa tá àlọ́gan a bá fàdúrà jagun a máa gbàdúrà kò sí nǹkan kan àdúrà ọlá yẹn aago 3 ni o òrìṣà aago 1 aago 3 la máa ṣe
ìdí táyà máa fi ṣe ní aago mẹ́ta nítorí àwọn ti Tanzania mọ́ àwọn ti Tanzania kí ká lè level up kí ni wàá lè level up mo fẹ́ wo àjẹ́ tó fẹ́ fò lọ́la yẹn èmi fẹ́ wà yẹn àjẹ́ tẹ́ ẹ fẹ́ fò lọ́la gbogbo èyí tẹ́ ẹ wà níbẹ̀ yẹn ta ló ń ṣe prophetess Ìyábọ̀ Òjó ó wá lọ lórúkọ Ìyábọ̀ ó lóun prophetess Ìyábọ̀ Òjó má wọrí èmi ò ní ilé ẹ jẹun èmi máa tún pín ní kọ́mẹ̀ntì ẹ sí báyìí ohun tí bá ṣe fún ẹ tó fi wá ṣépè fún mi níbí báyìí kí ni mo ṣe fún ẹ no prophetess Ìyábọ̀ Òjó tẹ́ ẹ pé ra yín mọ̀ pé Ìyábọ̀ Òjó kọ́lẹ̀ ń gẹ ẹ kàn wá lórúkọ yẹn ni oní olórí burúkú ni ìwọ oní ìyá òfò níbi tí mo gbé bọ́ra ayé tèmi rí bó bá jẹ́ prophetess lóòótọ́ owó òsì náà prophetess tá à ń sọ ó ra àwọn prophetess tó lówó lọ́wọ́ àwọn tó lówó lọ́wọ́ tí wọ́n gbé dání dáadáa àwọn prophetess tó lówó lọ́wọ́ tí wọ́n gbé dání ṣé irú ẹ̀ la wá ń sẹ́yìn prophetess ọmọ ọ̀dọ̀ oníṣẹ́ irú ẹ̀ la wá ń wí ìwọ tó lówó lọ́wọ́ kò ayé ò dáná ó rí ṣe làwọn lè sí 45,000 ó rí ṣe ó rí bí èmi ṣe ń jáṣọ lójoojúmọ́ ayé ẹ̀dá ló fi prophetess iwájú orúkọ yìí lọ́rọ̀ oníwò rí wò ríran bó o bá ríran sójú ń dùn ẹ ní prophetess prophetess tó o bá ríran káliwọ̀ ríran lóòótọ́ ìwọ sòótọ́ ọ̀rọ̀ yìí tá à ń ṣe lọ́wọ́ etí ẹ̀ ìwọ gan sòótọ́ prophetess ló sì ṣìṣì ó rí nǹkan kan báyìí pé o ríran lóòótọ́ ni ní ìgbéyàwó alárinrin aláyọ̀ ìta à ń ṣe lọ́wọ́ ẹ̀ kí ló kọ́ wa kò kọ́ wa yí pé kẹ́ ẹ̀ yóò sì ṣe eléyìí sọ fún wa yí pé ẹ yóò sì ṣe ẹ palẹ̀ òṣì mọ́ Eva my prophetess Eva you don't see this àwọn ní gẹ̀rẹ́dù òní wó pa yín igi gbúre ti wó pa already ìwà àtàwọn ọmọ ogun ẹ prophetess no sì ṣìṣì igi gbúre bó ṣe fẹ́lẹ́ ó ti wó pa already igi gbúre adúgbò igi gbúre láfọ igi gbúre dẹ̀ wà pọ́n yín ìwọ tó wà lórí ibẹ̀ fẹ́ prophetess fẹ́ kàkà èmi ò ti ẹ̀rùn wọn ṣe kí ló kà wá orí mo ṣe rí ni mo rí pẹ̀mú ojo ó wá kọ́mẹ̀tì mi kọ́mẹ̀tì tó bá tó a ní ìta ń sọ lọ́wọ́ yìí ìlú bíi tá à ń sọ ìlú Tanzania kí ló kọ́ wa ìrìn àjò Tanzania ó kọ́ wa yìí pé ká má ṣe dáadáa ká má ṣe dáadáa láwùjọ ibikíbi tá a bá ti bára wa prophetess elépè kí ló wá dé ṣé ó ká yín lára tó yìí ní ẹ pẹ̀lẹ́ mà ẹ rọra mà ẹ pẹ̀lẹ́ mà ènìyàn máa ṣerú eléyìí àwọn èèyàn àgádà pẹ̀lú ẹná ṣé màmá ṣerú eléyìí èèyàn máa gádà pẹ̀lú ẹná ṣé màmá wúrú ìwà yìí láwùjọ èèyàn àgádà pẹ̀lú ẹná ṣé màmá ṣerú eléyìí láàrin àwùjọ àwọn èèyàn àgádà pẹ̀lú ẹná ó gbàgbé ìwà rere ló ṣe ń gbé oko lórí èèyàn rere sísá ó gbàgbé ìwà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ di gẹ́gẹ́gẹ́ ẹ̀yẹ́ yọ àwọn abẹ́kúta ìbáwọn àbẹ́yẹ ẹ̀jẹ̀ ká kọrin ẹ mọ orin ẹ̀tọ́ ni ó gbàgbé ìwà rere ló pọ̀ ṣé oko lórí ọkọ sísá ó gbàgbé ìwà burúkú àwọn ìwà burúkú rẹ̀ máa ń jẹ́ kí obìnrin kó má ètè lọ́kọ ní ìgbéraga bá gbé obìnrin wọ̀ èmi rè tó báyìí tó bá gbé obìnrin wọ̀ èmi rè tó báyìí tó bá gbé èèyàn wọ̀ tó o bá ti wo èèyàn tó o wo èèyàn ṣẹ́ ta lélẹ̀ ta ni wọ́n tẹ̀sẹ̀ bàtà mi ó taṣọ mi ró ìyẹn ló wá ń jẹ́ kóbìnrin lọ gbégbèkúgbè tí á wá kàn lọ fẹ́ wọ́n máa fọkọ̀ á lọ fọkọ̀ ṣá bọ́kùnrin náà ó bá wà láàrin ọkùnrin ó wà láàrin obìnrin ó bá máa lọ fẹ́ ìyàwó á lọ fẹ́ ìyàwó ṣá á lọ fẹ́ ìyàwó ṣá ìyẹn ń bi mí léèrè ó lé mi àbí ìyáhùn ẹ máa gbọ́ prophetess ẹ̀ ló sọ pé ṣé mi àbí ìyáhùn bí sí ìyá ẹ wà prophetess bí sí ìyá ẹ wà ìyá tèmi wà ní Canada ìyá tèmi wà ní Canada ìyá tèmi wà ní Canada prophetess bí sí ìyá rẹ wà ìyá tiẹ̀ ò ṣe é rí ọmọ ìyá òṣì ọmọ tí ìyá ẹ̀ kú jálajàla prophetess ìyá ẹ̀dá bí ìyá ẹ bá dẹ̀ wà láyé ó wà ní àwọn tó sì ń tọrọ bárà kiri àwọn ìyá tí yóò rí jájẹ nínú ayé wọn ò jẹ nǹkan kan àwọn ìyá tí àwọn sì gbé pẹ́ẹ́lí díẹ̀ aṣọ yìí ṣé aṣọ ọwọ́ mi 10,000 ni
no 7,000 ní ọ̀pá mẹ́wàá ó lè fi ránṣẹ́ kó rà fáwọn èèyàn ó pọ̀ oríṣiríṣi rà fáwọn èèyàn rà fáwọn fámìlì ẹ̀ kan fi raṣọ ọdún báṣọ ìbá ti bó níṣẹ́ ká ìfọlọ́pàá mú mi aláta prophetess rèrè gbójú jáde ó lóun prophetess iná ikú pa ẹ́ ṣẹ́mi rè kó bá ẹ ní prophetess àsídẹ̀mádé ṣẹ́mi rè kó bá ẹ ní prophetess kò lórí èrò ṣẹ́mi rè kó bá ẹ ní prophetess kò lórí ọkọ ṣẹ́mi rè kó bá ẹ ní prophetess ẹlẹ́nu wọ́yọ̀wọ́yọ̀ ṣẹ́mi rè kó bá ẹ ní àbẹ̀mí mo pé kó o má lọ Tanzania ṣẹ́mi rè kó bá ọ ní ìwà ẹ ló lé ẹ lọ́nà Tanzania ṣẹ́mi rè kó bá ọ ní prophetess kó o wá ṣe ń bí ṣẹ́mi rè kó bá ọ ní prophetess kó o wá ṣe ń bí ṣẹ́mi rè kó bá ọ ní o ti mọ̀ pé tó o bá débi ikú ti pa ẹ́ ṣẹ́mi rè kó bá ẹ ní prophetess tí ò ríran rárá ṣẹ́mi rè kó bá ọ ní prophetess abayé ẹni ẹlẹ́ni gẹ́ ṣẹ́mi rè kó bá ọ ní prophetess asọ̀rọ̀ ṣá ṣẹ́mi rè kó bá ọ ní kò sọ̀rọ̀ tí ò lè tẹnu prophetess rọ́ jáde ṣẹ́mi rè kó bá ọ ní ṣé mo ní kó o má lọ sí Tanzania ṣẹ́mi rè kó bá ọ ní ìwà ẹni èjẹ́ lọ Tanzania ṣẹ́mi rè kó bá ọ ní gbogbo àwọn tó ti dé Tanzania ṣẹ́mi rè kó bá ọ ní nínú wọn láti rí cd ṣẹ́mi rè kó bá ọ ní gẹ́gẹ́ ṣẹ́mi rè kó bá ọ ní prophetess múlẹ̀ ṣẹ́mi rè kó bá ọ ní prophetess àsọ̀rọ̀sọ́bótò ṣẹ́mi rè kó bá ọ ní prophetess ìrọ̀lábí ṣẹ́mi rè kó bá ọ ní prophetess onírọ̀ ayé ṣẹ́mi rè kó bá ọ ní prophetess aláfojútì ṣẹ́mi rè kó bá ọ ní prophetess onírọ̀ ayé ṣẹ́mi rè kó bá ọ ní prophetess onígbéraga ṣẹ́mi rè kó bá ọ ní ṣẹ́mi rè kó bá ọ ní gbogbo àwọn èèyàn rere wọ́n wà ní Tanzania ṣẹ́mi rè kó bá ọ ní prophetess elégbò lẹ́sẹ̀ ṣẹ́mi rè kó bá ọ ní ọ̀ṣọ́ elégbò tipẹ́ ṣẹ́mi rè kó bá ọ ní má wá sọ́dọ̀ mi rárá ṣẹ́mi rè kó bá ọ ní ẹ bá ń gbé kinní yẹn ẹ fún lóògùn ẹ lò ṣẹ́mi rè kó bá ọ ní pẹ̀pẹ́ ṣẹ́mi rè kó bá ọ ní. kí ni Tanzania yẹn kọ́ wa ìrìn àjò Tanzania yẹn Ọlọ́run Ìyábọ̀ Òjó máa tún ti wá ṣe fún wa o àwa kan ṣe máa ṣe tiwa ní ìsinmi ẹ jọ ẹ bá láì máa ṣe pátì wa àwa kan tó jẹ́ pé àlórí ọ̀fẹ́ àti wa ẹ bá mú déètì káwa náà dé wà káà kan ò ṣe ìlú wo ni ká pàdé ìlú wo ni ká ti pàdé náà ìlú wo ni ká ti pàdé hẹ́ẹ̀pà gbé bọ́dì ẹ̀ rè gbé bọ́dì èwo ló ń fún mi ní owó rẹ̀ ń fún mi o gbé bọ́dì ẹ̀ ń fún mi rán kò ń ṣe gbé bọ́dì ẹ̀ tí mo mọ̀ yẹn owó rẹ̀ ń fún mi owó rẹ̀ ń kójọ síbi o owó dọ́là ló ń fún mi o èyí ṣe ní èjì lè sí ìjẹ́ gbé bọ́dì ẹ̀ gbé bọ́dì ẹ̀ máa tún sẹ́ǹdì owó gbé bọ́dì èwo wo nìyẹn gbé bọ́dì èwo nìyẹn ná gbé bọ́dì ẹ̀ ìsì ń fún mi lówó yẹn kò jẹ́ gbé bọ́dì ẹ̀ ẹnìkan rẹ̀ mú wọn tó ń jẹ́ gbé bọ́dì ẹ̀ kò dẹ̀ jẹ́ fún mi ìrò kò lè fún mi lówó bíbá ẹ̀yin tèmi ẹ bá ń béèrè lọ́wọ́ prophetess kí ni mo ṣe fún prophetess prophetess ẹni mọ̀ tó popular tí mo mọ̀ dáadáa tó popular ní táwọn máa ń rí pé kí ni prophetess wà ní London yẹn tó máa ń ya dọ́là ya pounds ya nǹkan kan ni prophetess pẹ̀lẹ́ tiẹ̀ o bóyá ni mo kó bá ẹ ojo prophetess àwọn aṣọ tí mo fi mọ̀ 7,000 ní ọ̀pá mẹ́wàá tó bá lè lé 7,000 kó rà fáwọn èèyàn wọ́n máa gbàdúrà fún ẹ kó bá mi 70,000 fún mi 70,000 báyìí tèèyàn 20 ni màá gé fún ẹ lóríṣiríṣi wá dẹ̀ fi ṣe gift kí má tiẹ̀ dẹ̀ gbàgbé brother mi Yomi Quadri mi ní wáyìntì brother mi Yomi Quadri wọ́n sẹ́ndí 250,000 fún mi wọ́n ní kí n bá wọn fún àwọn èèyàn ní aṣọ ọdún Mr. Yomi Quadri ẹ ní wówó tì gbé bọ́dì Amẹ́ríkà kò ń ṣohun ẹ má máa sọ kínní kò ń ṣohun kò ń ṣe bọ́dọ̀ gbé bọ́dì Amẹ́ríkà orí TikTok lélẹ̀ ìwà ṣáà gbé bọ́dì ẹ tún wà lórí TikTok ní ṣẹ́ni yẹn kan náà ni gbé bọ́dì ọ̀rẹ́ mi ni èmi ò fẹ́ ní kankan jà bí ìgbà yìí mọ́ èmi kẹ̀ níbo ta ẹ̀rọ ta ìmọ̀lẹ̀ ìdààmú bí ìgbà tí mo fẹ́ bá jà
ó tún show love sí mi èmi gan show heart to heart love to love everybody ni kí ló kàn ẹdùn ìjà ẹdùn náà kí ládé máa ìjà tí èèkàn yẹn tí èèkàn já kiri ẹdẹ wo gbé bọ́ọ̀dì ẹ̀ yìí o torí ìdọ́ta mi before ya àbèjì dọ́kàsì torí ẹ̀ ló ṣe ó fẹ́ bú mi pa afẹ́ ìjà kù ẹdùn ìwọ́n náà àwọn ìjà wèrè ta tiẹ̀ wà ń jà gan èmi ni tìmí dis èmi ni tìmí kíní kan ṣáà nídìí ẹ̀ ni mo ríre mo ra àánú gbà mo ríre fún mi fìlà mo ríre yẹn ni ẹ ti rántí mo ríre tá lóhùn ni ta ló máa ń ṣe ìgbéborun yẹn ọ̀rẹ́ mi tí mo bá yà àjọ kan báyìí kí lorúkọ ó dẹ̀ máa ń pòsì báyìí mo rí amẹ̀bọ jìs mo ríre mo wà ní China mo ríre bá pè mí mo ní mo ríre ìwọ lámẹ̀bọ torí amẹ̀bọ yẹn ó fojú mi rí mo pé ẹgbà kí ló lè tó yìí èwo tí ẹni jáwèrè gan kí la ti ẹ̀ ń gbé kí là ń gbìn mo ríre fún mi ní cap you know see me for Tanzania mi ì lè lọ mi gbọ́dọ̀ ṣeré o Ọlọ́run mo lọ China tí n bá fi lọ Tanzania mi ì lè lọ China yẹn ó ní iye ìgbà tí ó ní iye kí tí mo lè wọ plane mi ṣeré o tí wọn náà Chinese gbé plane kan bọ̀ sí wọn máa lọ sí China direct mi ì tí tó bẹ́ẹ̀ mi ì gbọ́dọ̀ wọ mo gbọ́dọ̀ ní stop over máa dúró kí n tó ṣe máa lọ sẹ́ni ìgbà ara mi ò gbà ìbàlẹ̀ mo ríre blog ní ìyá new baby ẹ mọ̀ pé bá tó bímọ èmi kú ewu ọmọ àwọn nǹkan tí ìbá ti rí ẹ máa fi wọn mi èmi ò bẹ́ẹ̀ ní bọ́dì jà bí ibà mo fi Jésù Kristi múra ìjà pálí mò ń bá jà tàlà fẹ́ máa bá jà àwọn náà lè fẹ́ máa gbèjà wọn lọ́wọ́ máa gbèjà àwọn èèyàn káàkiri wàhálà wọn á fojú ẹ̀ gbolẹ̀ ojú ẹ̀ máa wé kínní ojú ẹ̀ máa wọlẹ̀ ojú ẹ̀ máa wọ́n á fojú ẹ̀ wọ́n á fi wọ́ ilẹ̀ àwọn nonsense and negligence máa jàjà wèrè kiri ẹ̀rí wàá fi family ẹ̀ lẹ̀ wàá fi nǹkan ẹ̀ lẹ̀ wàá máa rojọ́ kì ẹ bá rí ní ìsìn tìkẹ́tìkẹ́ ní kọ́sọ́mà lọ́tún lọ́sì tìkẹ́tìkẹ́ ní ìsinmi wọn pa àtàwọn èèyàn láìkí mi àṣẹ́bí ni mo tiẹ̀ lọ́n fi ara àṣẹ́bí mo lọ́ fúnra mi ṣẹ̀ sí títì gbébọ́dì tó ti fún mi ní fìlà báyìí ní ìsinyìí ó ti fún mi fìlà o gbogbo ojoojúmọ́ ní ìjà ojoojúmọ́ ní ìjà kí là ń jà fún kí ni ìjà kí ló wà ní ìjà ọ̀rọ̀ tí ò kàn lọ́kàn ẹ̀ lẹ́sẹ̀ ọmọ máa dá sọ̀rọ̀ lọ́ọ̀ ọmọ máa fẹ́ fún pẹ̀ ọmọ ó tiẹ̀ wà tọ́ ẹni àwọn tó ń dá sọ̀rọ̀ wọn mo ò dá sọ̀rọ̀ olówó kan ní ìsinmi bẹ̀rẹ̀ sí máa ranjú wàhálà olówó àdẹ̀ máa fi yàn jò ìwà máa jà àwọn èèyàn àdẹ̀ máa fi ẹ́ gbà yìí ibi tó yẹ kí kò gba yìí ń bẹ̀ àwọn èèyàn àdẹ̀ wà máa wá tẹ́ ń bẹ̀ kò yẹ yín nígbà máa sọ blogger ni tẹ́ ẹ bá rí ibi tí mo lọ lé ní ṣé àwọn kan máa sọ pé máa ń ṣe test ara mi máa ń ṣe ìkara mi gan máa ń test ara mi gan nígbà tí mo fi sick ní ọjọ́ kíní báyìí àná gan lọkọ mi ti fẹ́ wọ mi pé kóun lọ diagnose bí àǹkan kan ṣe àná ni ṣùgbọ́n àná Monday bó ṣe máa ń rí tẹ́lẹ̀ tílẹ̀ mọ́ láàárọ̀ ìbáyìí ìfọlọ́mù bọ́n ṣe ló wọ́ mi a lọ ṣe ibi tá a ti lọ diagnose kiri ẹlòmíì bàtẹ́ lómi tẹ́ ẹ bá rí àwọn èèyàn bọ́ ṣe ń kí mi ìwà lè gòrí sókè ilẹ̀ ẹlẹ́bàá mo wá ń wò mo kàn wọlé ni ń gbà tó yá woman kan bí woman yẹn ṣe ń bọ̀ báyìí ìyẹn ló embarrass ọkọ mi jù woman yẹn ó wá síwájú mi ẹ ti ní ìdúró obìnrin yẹn ní gbogbo nǹkan téèyàn ní láyé ní ilé tó woman yẹn wà wájú mi báyìí ó dẹ̀ kúnlẹ̀ síwájú mi ó lóṣò síwájú mi báyìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí kí mi ló bẹ̀rẹ̀ sí gbàdúrà gidi níbi tí mo gbogbo ibi tí mo lọ yẹn àwọn yẹn bíúdì méjì nìyí nígbà tá a ṣe àwọn tẹ́sì kan bí a ti lọ bòmí àti lọ ṣe gbogbo bí n bá ti wọlé báyìí n bá débi wọn máa gbọ́ stop ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn èèyàn ń pè bẹ́ẹ̀ ni mo ní ó tiẹ̀ ti wá dójú ẹ̀ báyìí ó dójú ẹ̀ pọ̀n ṣé nǹkan tí mo sọ yẹ yín àwọn nǹkan kan wà kò yẹ kéèyàn máa ṣe tẹ́ ẹ bá mọ bí iyì mi ṣe tó ní àwùjọ kiri ọlọ́run ò ní èmi ta ló fẹ́ bá yín jà dáta ni mo ti jà ẹ bú mi ta ló ń bá yín jà ta ló ń bá yín rojọ́ èmi máa jẹ́ kẹ́ wá sọ mí dẹlẹ́tẹ̀ káàkiri ìgboro èmi àwa máa tẹ́ ọlọ́run máa jẹ ẹni tí ò tó mi láyé a máa fi mí gòkè mo ti jà tì èmi ọlọ́run máa jẹ wo Jésù mi ò ní gbà tẹ́ ẹ bá mọ ohun tí a máa ń sọ lórí social media gbogbo jámayàmọ òṣèré social media tẹ́ ẹ bá mọ nǹkan tó ṣe fún mi láyé mi ẹ̀yin fúnra ẹ̀gbọ́n lẹ́ máa sọ mi pé bí mo jókòó mi ni o torí kì í ṣe tẹnu ẹni yìí ni mí mi ò ṣe ní ẹ̀tẹ̀ kò sí tó lè sọ o bá lárí mọ́lẹ̀ kẹ́ ẹ̀ lárí mọ́lẹ̀ báyìí kẹ́ ẹ̀ lárí kí gbogbo yín pọ̀ kẹ́ máa bára yín jà báyìí àárín yìí mo ti máa ṣeré ní ibẹ̀ ní kankan jà ẹni tó bá wá ní orí òun gbalẹ̀ màá fẹ́ ìwọ yẹn gangan ni mo máa dá face ní ìbé yẹn kankan jà mi ò ń kóyàn mọ́ òyàn mi ò ń bá yẹn kankan ṣe máa wá gbọ́ igi dádúró ọba Elizabeth mo dá dúró mi ni because
láàrin gbogbo àwa tá à ń sọ̀rọ̀ I'm like láàrin everywhere kò sí ẹni tí mi ò lè ṣe tí mi ò lè jẹ aláàánú fún mi ẹ kàn lè máa wò báyìí èmi ò dẹ̀ fẹ́ wéèsì àánú tèmi mi kàn máa fẹ́ wéèsì Ọlọ́run mo ìbí rò rí ọ̀fẹ́ gbà gan if you don't know mo rò rí ọ̀fẹ́ gbà o níbi òwò tá à ń ṣe mo rí orí ọ̀fẹ́ gbà gan you might not know but èmi mọ̀ pé mi lórí ọ̀fẹ́ gbà so kí ni mo fẹ́ máa báwọn èèyàn jà you understand kí ni mo fẹ́ máa báwọn èèyàn jà bó bá wù yìí ẹ bá bu mi the next year kankan mi ò rán yín mi ò èmi níyì gan a ní ìkàyé lè mi ṣé mi ò lè yẹ ẹ̀rọ àwọn àbúrò mi ni mo sì post lórí ọba adébùhárí adé tinubu post ẹ̀sìn bẹ̀rẹ̀ ìgbà táwọn àbúrò mi ṣe patí tán gbogbo àwọn ọmọ tó ń jó yẹn sọ́ọ̀nù mi wà ọmọ mi wà bẹ̀ àwọn àbúrò mi gangan àwọn ọmọ tó jẹ́ pé ìmí inú wọn gò ń pè mí ní kò jẹ́ pè mí láti mọ́mì ló máa pè mí níbi tí àwọn yẹn gbé láìkì mi dé tó o bá ṣe nǹkan tó o bá ti ní part láàrin àwọn àbúrò ẹ̀ tó o bá ní part tó o bá ń ṣe dáadáa lójú ẹ̀ you will be proud of yourself me I'm proud of myself torí mo ti ní àwọn product gidi nígboro mo wá ti rí nǹkan táwọn product mi ń ṣe kí ni mo fẹ́ tí n bá ń pèyàn tí n bá sọ pé ní goddaughter mi tí n bá lè godson mi goddaughter mi godson mi ọlọ́run mo fi ọlọ́run búra tó o bá gùn wàá mọ̀ pé lára mi wọ́n rí nǹkan gidi lára tèmi wọ́n rí nǹkan gidi I'm not joking you might be anything in life you might be kò sí lára tèmi wọ́n rí nǹkan lára mi ní nǹkan gidi 7,000 ni ọ̀pá mẹ́wàá èmi ò lógo tèmi anyhow èmi kẹ̀ ológo kọ̀nfàmà ológo làwà kọ̀nfàmà ológo ẹ̀ lè trace ìrìn àjò ayé mi kẹ́ ẹ̀ trace ẹ̀ jàngàjàngà kan my road is clean my business is clean everything I lay my gbogbo nǹkan tí mo ṣe is clean is pure kò sẹ́ni tó máa dé ìgbà tí wọ́n máa ń ṣe ìṣòro fáwọn bí ẹ bá máa sọ àwọn rubbish talk fáwọn bí do you understand ẹ má sọ rubbish talk fáwọn bí ẹ má gbèrú ẹ ọkọ má gbèrú àdàdà wá bí wọn pápá o bí n bá ní mi ẹ bá fi gbogbo nílé ẹ fi kówó jẹ ká ẹ fi gbé yìí àwọn òkò yín jẹ kó jẹ́ ni tó ń mu gàrí tí òrówó jẹun kó jẹ́ òní máa fi ṣe fẹ́ sí ló pè mí kò sí téèyàn lè dàlàyé bí n bá ní mi ní bẹ́ẹ̀ ṣe mi lè bẹ́ẹ̀ ṣe o máa sí síwájú ni mi ò lè lẹ́yìn tí bàbá ṣe mi ìbá ṣe nìyẹn àbá ń ṣe ẹ̀yin rádaràdà ń sí set of idiot yẹn ẹ wá bí lọ jókòó sí mi ràn yín iṣẹ́ ẹ sínú nǹkan nínú àwọn ògo táwa sọ lọ́wọ́lọ́wọ́ báyìí aláfẹ́kítà ọmọ Tanzania bímọ ká lọ ṣe kómọ àmọ́ àdé Tanzania lọ ṣe kómọ ọmọ làwọn àfẹ́ lọ kó ìbejì ọmọ la fẹ́ lọ kó ìbejì àmọ́ àdé Tanzania bọ́ọ̀rọ̀ ẹnu wa àti wa bó bá ti jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ni àtàtàṣe ọ̀rọ̀ ẹnu àtàtàṣe ni o ló jẹ́ kí gbogbo ẹ̀ kan gbégbé yín wa ọ̀rọ̀ ẹnu àtàtàṣe ni tó bá ti lọ àtàṣe ara ẹ̀ mọ́ wọn tí ò yẹ kó àtàṣe ara ẹ̀ mọ́ báwọn tiẹ̀ tí bá dẹ̀ ṣe dáa wọ́n ti ń ṣe kí nígbà ó máa pẹ́pẹ́ ni irú àtàrodo tí Fúnkẹ́ Akíndélé tó ń yẹ Fúnkẹ́ Akíndélé Fúnkẹ́ gbé àtàrodo wọlé ni àtàtúndé bó bá fi ó fọjú gan kò lè mọ̀ Fúnkẹ́ ìkànnì ìyẹn ó ti ẹ̀fẹ̀fẹ̀ mi lọ́la ẹ̀yin èèyàn ní ọ̀la láti alẹ́ mo ti ẹ̀jẹ̀ gẹ̀rì wọ́n máa ṣe group party onífẹ́rẹ́fẹ́ lálẹ́ ẹ máa rí àwọn èèyàn àti wọlé ó dùn mí o ibẹ̀ yẹn dùn mí àwọn èèyàn máa ti wọlé gan lálẹ́ 7,000 ni ọ̀pá mẹ́wàá àti yẹn máa dùn ẹ máa rí bí ọ̀la ṣe máa rí ọ̀sẹ̀ kan àtúnṣe ń jẹ́ lẹ́nu ẹni bá máa larí mọ́lẹ̀ kò larí mọ́lẹ̀ kò kàn wá ń bí ẹ̀kọ́ tí Tanzania yẹn kọ́ wa ní pé ká máa ṣe dáadáa láàrin gbogbo àwọn èèyàn àdè gbọdọ̀ ní lára aṣẹ́lẹ̀ 7,000 lọ́pàá mẹ́wàá ava yẹ́rìn gé sí mi èlò ní 5,500 ní yẹ́rìn bí 5,500 55 ní oníkọ́lọ̀ méjì ó mú Tanzania ó dé Tanzania ibi tẹ́mi àtọkọ mi tá a gbé ti lọ tí mo lọ tá a lọ ṣe body test ara wa general body test ibi tá náà ń pe ọkọ mi náà ń pè ní airport náà ń pè ní hands-up náà lọ ló bá ní díà òun pè òun ní airport o pé ìsáyé lọ sí airport nígbà lọ má wọlé èmi àdógbà resort sí wa
bá ti dé abẹ́ bíríìjì bẹ́ẹ̀ yẹn máa wọ mọ́tò máa ṣe understand fóònù tó dé yẹ kí n fi ṣe kíní Uber fóònù yẹn ti wá kú torí mi ò mú kíní dání bí tí mo ti ń lọ mo kàn rán rìn lọ ní lórí kíní máa gbójú sókè àtàwọn èèyàn máa dára mọ̀nà àwa rìn mo yan kódà gan gbà máa fi débi tí máa rò pé máa mọ́tò ìbàrí mọ́tò àṣẹ kò sí ta sí ìlú mọ́ ní ìtẹ̀ mo rìn dàbẹ́ bíríìjì o láti iye oyin ẹ má pè mí oyin Amẹ́ríkà ẹ má pè mí fóònù yẹn mo fi ń ṣe ṣó mo rìn dé kíní o mo rìn dé abẹ́ bíríìjì o ilé Awólọ́wọ̀ yẹn gangan ilé àbá Awólọ́wọ̀ àti fọ́ gbogbo bẹ̀ yẹn ṣẹ́yìn ọba Awólọ́wọ̀ ṣẹ́ ìtúbẹ̀ yẹn kọ́ ni ẹ̀yà àtúbẹ̀ yẹn kọ́ o ẹ̀yà àtúbẹ̀ yẹn kọ́ ẹ̀túbẹ̀ yẹn kọ́ o ẹ̀ gbọ́ torí mo rí wọ́n ju katapila síbẹ̀ yìí bí mo ṣe wá débẹ̀ báyìí tí mo bá ní márúwá gbé mi dágbọ́ ti kú yọ márúwá bá ní 4,000 ìjẹgba 3,000 ló bá mú mi ṣakọ mo gba ege wọn márúwá tí mo bọ́ síwájú ẹ̀ báyìí mo jókòó báyìí ní ìkẹrẹkẹ ó yá gbé mi ilẹ̀ ní ilé Guinness 400 ló gba yẹn ó ní 400 ní dáìgé mo wá ti sọ ìgbọ̀n tó àánú márúwá yẹn mo tún cross báyìí mo gbá náà dá márúwá ní kútùpá ìyẹn wà ókè fún mi 2,000 ló gbé mi déwájú ṣùgbọ́n mo ṣoore fáwọn tó wà ní mọ́tò tó kù ó sì pè mí pé mo ràn 3,000 kìíní ìgbà tí mo fẹ́ máa lọ ní ẹ máa bọ̀ màmá ìyá ìwò ló ń pè èmi tí mo ti wọ mọ́tò 400 ìyá ìwò ló wá ń pè yẹ́yà máa bí mo ṣe rọ̀ ní kọ́ máa ní woman tó máa ń ṣe program yẹn ni MC ìyá MC nìyẹn mo ní ikú pa ẹ́ ó yà ń lọ ṣé yà ń lọ tèmi nìyẹn gẹ́gẹ́ bá ti dé ṣọ́ọ̀bù mi tó bá jẹ́ lómi ni a máa ṣe big woman a máa ṣe ta ló mọ̀ mí ta ló rí mi àwọn tó mọ̀ mí kí mi kò kàn mí mo cross mo fẹsẹ̀ mi cross ta ló ní big woman òfò àwọn mi gan bí tán gbé ṣe big woman dé wọ́n á lọ bọ́rọ̀ mọ́tò bọ́rọ̀ póòsì ni wọ́n á lọ bọ́rọ̀ mọ́tò àwọn fake life náà ṣáà ni fake life ni bó bá dé ní compound wọn ò ní rí mọ́tò yẹn bó débi tán ti kí ni wọn ò ní rí mọ́tò yẹn á níbo náà gbé mọ́tò sí wọ́n ti dá padà síbi tán ti bọ́rọ̀ fagídí gbọ́wọ́ òun rè o 7,000 ọ̀pá méje 7,000 ọ̀pá mẹ́wàá kí ló tán ṣe báyìí náà ẹ fi fóònù mi lẹ̀ náà mọ́mí òyìn mò ń ṣe chat mo ń fi fóònù ṣe program ẹ fi fóònù mi lẹ̀ ẹ má pè mí ó wà fẹ́ ti program yẹn mọ́mí òyìn mo mẹ́ni tó ń pè mí yẹn lamẹ́ríkà ẹ má pè mí ẹ jọ 7,000 ọ̀pá mẹ́wàá ẹ bá ṣe pé kí ló kà wọ́n ní àwọn ajáyé nìyẹn títajà dànù láti di lọ two àti last week mo fi já ọjà wọ Friday wọ Saturday lánàá ajá ọjà bíbá ìlànà èní ọjà ń wà China àti mo lọ yẹn àwọn ọjà mi kò dé àwọn kan máa dé àwọn kan máa gba àwọn kan weekend máa gba àwọn kan next week fún bíi 3 weeks mo ṣe fi ń gba àwọn ọjà yẹn tí mo ti mọ̀ tó ń bọ̀ èyí tí mo lọ ní ìgbé ọjà yẹn tán mo sì ń lọ mí ẹ má máa tètè ya kókun sórí ètè kókun sórí òkàn wá ń bí o ẹ lọ gba fisa China kẹ́yìn náà lọ China ṣe China is for everybody ẹ lè lọ Switzerland ẹ lè lọ sí Australia ẹ tún lè lọ Gambia ó ní. wedding yẹn Tanzania yẹn kọ́ wáyé pé ká máa níwà dáadáa láwùjọ Tanzania yẹn kọ́ wáyé pé ká máa sọ̀rọ̀ ká máa ṣe lára ace prophetess ó lọ lórúkọ àbúrò mi ó rò pé wọ́n máa dárúkọ ẹbí máa ṣe pè fún Ọlọ́run nìjẹ́ ó lè gbé yẹn wọ bíbá kó jarú àwọn ọmọ kò jáde sọ fún ẹ tó bá sọ pé ìfẹ́ fracas tó bá ní frapo lọ bèrè mi wò tó bá mọ̀ tẹ́ ẹ̀ bá wọn fi fracas yìí èmi stubborn gan nínú fracas èmi stubborn gan torí èmi ọ̀rọ̀ ń dùn mí kìsì tí wọ́n á sọ sí pé nínú ọ̀rọ̀ ń dùn mí ọ̀rẹ́ mi ò dẹ̀ dá èmi ò ní blọọkù prophetess wò ni gẹ́gẹ́ bí prophetess máa ṣe rí ẹ̀ bí èmi ò ní blọọkù ẹ̀ ìwálẹ̀ lórúkọ àbúrò mi rò pé má máa ṣépè fún ìyàwó òjẹ́ ṣépè ọmọ yẹn ò ń ṣẹ́ ní èpè ìyàbò ò ń ṣẹ́ ní èpè bí ìbàyẹn ìyàbò òjò ò ń ṣẹ́ ní èpè ó ṣe lórúkọ mẹ́ńtọ̀ ẹ̀ tó ìrẹ̀ lórúkọ prophetess ìwà lórúkọ ìwọ náà fẹ́ lórúkọ èèyàn gidi mi ò ń ta 5 years o ṣadé ẹlẹ́pẹ̀ àbí ṣadé ẹlẹ́pẹ̀ lẹ́pẹ̀ ayé èmi ò ń ta aṣọ àwọn aṣọ mi ò ń gé o ẹ má ẹ lè rí 5 years bí o 10 years 7 years 7,000 for 10 years is okay tó o bá rí i pé o lè ran tán fẹ́ lómi if it's not a fake account mi ò lè dárúkọ ẹni yẹn ní orí platform mi
torí ẹni yẹn ó ń bá olóríire táwọn àbáyọ̀ lọ́wọ́ lọ́ba ó ń bá jorúkọ pọ̀ ó fẹ́ kí àwọn ò ní ṣépè fún bí àwọn ò ṣépè ẹ lọ́ wá bí jókòó sí àwọn ò ṣépè. Hello. 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 You are welcome. Ah, see that me mọ́tò bẹ̀rẹ̀ níbi tí mo sọ ara mọ́tò mo rìn débi kẹjà yẹn. Ayé kò sí mọ́tò sẹ́yìn mi ò mọ̀ pé àwọn kò sí mọ́tò bẹ̀rẹ̀ tí mo rò pé màá rí taxi mọ́ ẹ. Check. 7,000 ọ̀pá mẹ́wàá 7,000 ọ̀pá mẹ́wàá ó wá fẹ́ máa lo fake àwọn òjò ìdárúkọ ẹni ẹ̀ka ṣépè fún bí òun ló ń ṣe ìnáwó lọ́wọ́lọ́wọ́ báyìí 7,000 7 títọ̀ kì í ṣá wọ́n mú náà lọ àwọn tí bí dé wọ́n dé àwọn prophetess elépè ẹ̀ tún débí tẹ́ẹ̀rí ojú ẹ̀ ti bó prophetess elépè ojú ẹ̀ ti bó ojú ẹ̀ máa bó bí ni aláìbó mú náà làwọn máa tán ná láwọn ìṣẹ́ ní òkùnkùn bí ó tí Tanzania yẹn kọ́ wa ní pé ẹ máa wà dáadáa láwùjọ ẹ máa wà dáadáa láwùjọ gbogbo ẹ̀yin gbogbo ẹ̀tẹ́ oníjọ́dá yẹn gbogbo yìí ni máa dá lóhùn ẹnìkan ló ó fẹ́ kínní ó fẹ́ 1 carton ginger ṣe ti rí ṣe ẹ̀yìn yẹn ló fẹ́ máa dá yín lóhùn good evening máa dá yín lóhùn ẹ̀yin tẹ̀lé ta ginger ẹ̀yin tẹ̀lé tún tẹ̀ bá ara ginger ẹ bá rẹ́gísítà rẹ̀ bẹ̀rẹ̀ ginger yẹn n tí ginger ṣe lára ó wà òkè gan ẹ̀yin bó ṣe ń dán tí gbogbo bí mi ń dán fẹ́fẹ́fẹ́ àbátà àti gẹ́ grandma yìí gan ojoojúmọ́ ni grandpa fọwọ́ tẹ̀ mí ń dín lé prophetess elépè báwa bí Ìyábọ̀ ló ń ṣe wedding fọmọ àwọn ò bá wọn elépè ṣe ẹsùn sẹ́yìn. $7,000 ọ̀pá mẹ́wàá sóhun tí Tanzania yẹn kọ́ wa ní pé ká máa ṣe dáadáa láwùjọ ká máa yàjú sẹ́ni tó jù wá lọ ká máa fojú àwọn èèyàn gbolẹ̀ ká dẹ̀ máa ṣe dáadáa sáwọn èèyàn ká níwà dáadáa ìwà rere lẹ̀ ṣo èèyàn bó bá lówó lọ́wọ́ tó bá níwà tó bá ti ní tó bá lówó tó bá ní tó bá lẹ́wà tó lówó lọ́wọ́ tó bá ti fi wà kún ẹwà ẹ useless owó ẹ useless tó bá sọ pé ìwọ bí orin tí mo kọ fún yẹn mo ti mọ̀yàn mo ti gbogbo àwọn tó bá mọ̀ wọ́n gbọ́dọ̀ bá ẹ ṣe kán identify pẹ̀lú ẹ kán bẹ́ẹ̀ ṣe kán yẹ pé ìjọ tó bá ní nǹkan ṣe báyìí kán fìfẹ́ wọn ẹ wo bẹ́ẹ̀ di àbúrò mi mo sọ sẹ́yìn mo ti máa sọ lórí social media má àbúrò mi fẹ́ ṣe bẹ́ẹ̀ de ní Vancouver o àwọn tó máa wá bọ̀ kápẹ́rù kò dàbí pé ìwọ tó fẹ́ bá lọ ṣé àwọn tèmi fúnra mi bá wà ń bẹ̀ àwọn ẹni yẹn màá lè káàmà sí tọ́jú wọn dáadáa màá mọ bọ́n ṣe importance sí fún mi reason nìyẹn tó ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń bínú ẹ má bínú ẹ má wọrí nǹkan a máa ṣe nǹkan a máa ṣe nǹkan Canada a máa ṣe nǹkan láìpẹ́ ẹ má wọrí èmi àti yín àjọ wà ní anytime làwa lè lọ a máa lọ anywhere anytime la máa lọ mo ti sọ fún yín so ti wedding ti nemi ọmọ yẹn nemi Priscilla àwa yẹn ẹ kọ́ lẹ̀ máa wà bí nemi mi ṣe kọ́lọ́n kó sọ láyà àti àlàáfíà kọ́lọ́n kó fún ní ọmọ ayọ̀ kó fún lọ́mọ ọdún yìí ṣóye ọmọ yẹn ò ń ṣe ọmọ téèyàn gbọdọ̀ bá má kó gbọdọ̀ má bàa ṣe kò ń ṣe ọmọ tá a mọ̀ kò ń ṣe ọmọ tá a ṣe máa nọ gàmù ká máa nọ gàmù àdẹ̀ nọ gàmù ṣòro ọmọ tá a máa mọ̀ tán máa rí èèyàn gidi mọ́ wa náà ni àbà ẹ̀já máa lọ́lé bẹ̀rẹ̀ àdìsá ti bí ẹyẹ ìnáwó kan ẹ̀já máa lọ́lé ẹgbẹ́ ìṣe ẹ máa wọ aká máa ṣe dáadáa ní Fọláṣadé Rosini Ọlábọ̀dé gbogbo ẹyẹ èèyàn ẹ jẹ́ ká lọ tún wà ṣe prophetess ó ti fi ẹsẹ̀ ó ti forí jálé agbọ́n ti ṣe rìn má wà bí by mo next time tó ti yẹ má wà bí mo ọ̀rọ̀ yẹn kò náà fi ń bá àyàn ṣe náà ìkọ́rọ̀ mi pẹ́pẹ́ office line mi +234 70 60 40 36 00 sàbíkẹ́ nọ́mbà mi 070 60 40 36 00 60 40 36 00 070 60 40 36 00. If you live abroad, you want to dial me, I prefer WhatsApp messages than calls. Just make sure you had +234 70 60 40 36 00. Screenshot what you have. Just go straight to the point. Me like kéèyàn máa dàbí láàbò títí mo fọlọ́n pè yín mi ìfẹ́ kéèyàn máa ẹ má voice yẹn mi ò ń fẹ́ ẹ jọ Fọláṣadé tasca mo kiri àwọn fans mi tipẹ́tipẹ́ àwọn ilé ẹ jọ
àbá ó dára àbá. ẹ bá ń kẹ́yìn tèmi o ẹ̀yin tèmi now mo kí yín ẹ̀yin tèmi confirm mo kí yín ẹ̀yin tèmi before kọ́ bá tún padì mọ́ ẹ máa lọ ṣáà láwọn ọ̀rẹ́ mi before yẹn àtijọ́ wà àtijọ́ lẹ̀ àwọn ọ̀rẹ́ mi before àjọ lẹ̀ gbogbo kiri lórí kiri gbogbo kákọ́sì káàkiri lórí sọ̀rọ̀sọ̀rọ̀ yìí gbogbo yí pátápátá ni mo bá ṣe ṣé kò yẹ yín gbogbo yìí mo bá ṣe gbogbo everybody ni mo bá ṣe ẹnìkan ní ẹyọ bá ńlá ẹ̀yin àti kiri kan àfẹkẹyìn àti ìyẹwé ẹfẹ kiri kan èmi àti mú àyò lè jà torí ohun tó lè fàjà wa tó lè fàjà everybody ti wà lórí ọwọ́ gbogbo àti wà lórí ọwọ́ wa everybody ti ṣé kò yẹ yín kò sí jà mọ́ kò sẹ́ni tí máa bá jà bí ìyẹwé máa bá yàn jà ní ìsìnkú kan mi bí ẹ̀sìn àbúrò mi sísà mi olórí Faramade kó máa bá yàn jà kankan mi kí ẹ̀yìn anybody máa bá yàn jà kankan mi tẹ́lẹ̀ náà máa bá yàn jà kankan mi bẹ́ẹ̀ nìkan bá ní torí pé mò ń bẹ́ẹ̀ nìkan ṣe torí pé mò ń bẹ́ẹ̀ nìkan jà mò ń fẹ́ bá mi jà yín bí wọ́n bá gbé wèrè wá ẹ̀wọ̀n èmi kò fi bẹ́ẹ̀ gbàdúrà tààràtàrà èmi ò dẹ̀ ní tíìmù máa ń dájà mi ni máa tó tẹ̀ máa bú ẹ dáadáa ní bá rẹ̀ ti bú ẹ káà tèmi ti wálẹ̀ ó ti tán èébú tèmi wà ń ṣerú àwọn ilé èébú kìnìyàn máa fi ẹ paṣáyó ń bì báyìí ni ẹ mọ̀ pé mi ní ìtì máa fi máa fi yín pa lọ ní etí máa tajà mi lọ kí ló kàn mí èmi ò jẹ́ búyàn mi ìdẹ̀gẹ̀gẹ̀ à ń bímọ ìjà yẹn ó ti tán agbá aṣọ ìjà mi ti ya ó ti ya aṣọ ìjà mi ti gbó ẹ̀rí aṣọ ìjà mi ti ya ó ti gbó ṣẹ́ẹ̀rí aṣọ ìjà mi ti ya ó ti ya ẹ̀rí mi báyìí aṣọ ìjà mi ti gbó ó ti gbó aṣọ ìjà mi ti ya ẹ jẹ́ kí gbogbo wa ṣe báyìí ó ti ya aṣọ ìjà mi ó dàrọ̀ I love you máa lẹ̀ mí ní wáìntì mọ́mí cash money ó ní máa lẹ̀ mo kí gbogbo yín á ní gbogbo yín mo kí yín ẹ̀yin tẹ́ fún mi gift àti kí lórúkọ ọ̀rẹ́ mi before yẹn kí lórúkọ tó fún mi gift gan yẹn ẹ̀yin gbé bọ́dì yẹn a lè jà mọ́ gbogbo yẹn ti lọ ọlọ́run ti bá a gbé ṣù gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn a lè jà mọ́ mo ríre gbogbo yín everybody dọ́kàsì bẹ́ẹ̀ ká ẹ̀ mọ́ dọ́kàsì gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ìṣùlódé ìjàlódé lórí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ti kọjá ìgbàgbé ẹ̀ ó ti tán nìyẹn ẹ bá wọ̀ rí ẹ gbogbo ẹ̀ máa lọ bẹ́ẹ̀ yín ti TikTok Facebook ó dàbọ̀ I love you yóò dàbọ̀ gbogbo yìí mo kí o ẹ̀yin ó dàrọ̀ tẹ̀lé lò fọ́dún ọdún ti dé tọ́ bí on the 5 of next month but tẹ́ bá ṣe ìrẹsì bó ṣe lè sẹ́dẹ̀ sí ó dẹ̀ bá dọ́dọ̀ yìí 4 to 5 working days ni àwọn post office wa wọ́n tún ti lọ sí strike kọ́nà kó ṣàánú ni but àwọn UPS àti FedEx àwọn ni mò ń lò sí so àwọn yẹn 4 to 5 days ó máa débẹ̀ tàbá dẹ̀ fẹ́ kó débẹ̀ within 2 days náà UPS máa gbé 2 days ó máa débẹ̀ owó ẹ̀kọ́ máa ṣe kíni ó kọ́ máa gbẹnu sókè ni so bó ṣe jẹ́ nìyẹn so gbogbo ọjà tí mo fẹ́ lọ sẹ́ẹ̀dì sí yìí kíní ni mo fẹ́ lò báyìí sí àwọn other ones yẹn ni mo fẹ́ lò fast ó máa débẹ̀ ó dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ so gbẹ̀yìn tẹ́ bá fẹ́ rajà ẹ tètè order ọjà yìí kí tètè bá yín sẹ́ẹ̀dì ẹ̀ ebi ó fọjì èèyàn falẹ̀ you pay money and send your market lẹ́sẹ̀kẹsẹ̀ o ò sanwó mi ò sẹ́ẹ̀dì ọjà o Lady Peke bá mi kíìpù ẹjọ́ mi ò ṣe bẹ́ẹ̀ o mi ò ṣe bẹ́ẹ̀ owó kọ́búlé láńtà mo fi ṣe business owó kọ́búlé láńtà ni mo fi ṣe business ẹni máa bú mi kó bú mi bí o ṣe Lady Peke bá mi tọ́jú ọjà pamọ́ wọ́n ti kọ́ mi lóríṣiríṣi gbà bá tọ́jú ọjà pamọ́ fún iye tó bá yá ẹ̀ tó wá pè mí pẹ̀fẹ́ yẹn mọ́ ẹ ti gígùn mi àwọn tó dẹ̀ fẹ́ rà yẹn á ti pè wá ti sọ pé abó ti ta ọ́ torí mi ò fẹ́ disappoint èèyàn so kò sáyè Lady Peke bá mi tọ́jú ọjà pamọ́ so ìtẹ́ bá ti fẹ́ ẹ pè mí ọjà mi òwò ọjà mi cheap bó tiẹ̀ tó ti wá sanwó ọjà mi wálẹ̀ dáadáa ní sè bó ti jù wálẹ̀ dáadáa bó ṣe sales lọ́wọ́ lórí àwọn aṣọ bó ṣe sales fún aṣọ sales lọ lọ́wọ́ fáṣọ so ìtẹ́ bá fẹ́ ra iléyà promo ẹ pè mí lẹ́yìn gbogbo ìtẹ́ bá fẹ́ ra àwọn spiritual items gbogbo ẹ̀yin dáàdì bọ́bí tẹ́ ní ìdojúkọ tẹ́ face ọ̀nà dín ní ẹ̀ríṣẹ́ ní ẹ̀rí ìkọ́sẹ̀kọ́ ní gbogbo ẹ̀ òtí ẹ̀yẹ yín bọ́ bó ṣe ń lọ ẹ wá nídàáwọ̀ ọkọ̀ spiritual items tẹ́ lè lò ẹ wò ó wà bíbá ẹni sẹpẹ́ oríṣiríṣi iṣẹ́ spiritual items ni mo ní. I'm proud of my work yes I'm proud of it nítorí pé kí ni ó dá mi lójú kò sí àdéhàdé níbẹ̀ ṣé ọṣẹ àánú lẹ fẹ́ àbọ̀ṣẹ àṣínà àbí ọṣẹ agọ́bi àbí àgbélépọ̀tà àbí ẹ̀bẹ̀ àwọn àgbà àbí aláàánú kíákíá gbogbo ẹ̀ lóríṣiríṣi I have them here kò sí àwọn kan tẹ bá fẹ́ fún spiritual tí ò sí bíbá yìí lóríṣiríṣi ni wọ́n òun nìyí ó kú bíbá ètè bá ti fẹ́ ni mo ní àwọn ọjà spiritual items lóríṣiríṣi ó wà ọṣẹ àrìnà kórè ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà ọṣẹ ìyọnu ọṣẹ ìtúwọ́ ọṣẹ free from bondage
gbogbo ẹ̀ lóríṣiríṣiríṣiríṣi and all my spiritual items dánwò ló bí ọkàn rẹ̀ bọ̀ pé rere ni Olúwa Jésù lọ́ba. They are all what? They are all working well. Tó bá jẹ́ ọṣẹ àwúre aṣínà náà ni ó wà available. Ẹ má bínú mo ní code mi lè japata lọ títí. Ẹ ṣàgbà bí bá ṣe rọ́bù sọ̀rọ̀ ẹ̀bùn ni ẹ̀bùn tó lódùmarè fún mi ni ẹ̀bùn tó lágbára. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn lọ́fíńdà náà lẹ fẹ́ àwọn lọ́fíńdà back to sender ó wà. Àwọn lọ́fíńdà back to sender gbogbo lọ́fíńdà tó ń lò fi ṣiṣẹ́ àdúrà kò sí ti lè di kéòdì. Body 77 body Holy Michael body Miss Paris body Divine Grace bọ́lọ́dọ̀ ńlá body back to sender body kí ló lóhun tún jẹ́ bẹ́ẹ̀ gbogbo pef ló wà bíbáyìí gbogbo lọ́fíńdà ni mo ní bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọ sí kò dẹ̀ síbi tí mi ò lè ṣípò ẹ̀ sí kò síbi tí mi ò ṣípò ọjà mi sí kò sí so gbogbo wọn pátá ló kú bíbáyìí láwọn big size Miss Paris àtẹlẹ́ ní kan ní small size tí mo ní gbogbo ètò ọkọ̀ ẹ̀ big size big Miss Paris gan mo ní medium size tẹ́ bá fẹ́ medium size bákan náà òróró àánú òróró ìṣẹ́gun ṣẹ́gun òróró ìṣẹ́gun mi yìí ó ṣiṣẹ́ fún ẹ̀yin tẹ́ bá dìtẹ́tì wípé nǹkan wọ́ lára yín tẹ́lẹ̀ tí wípé no this is not ordinary this is spiritual something ṣẹ́gun òróró ìṣẹ́gun yẹn ṣáà máa fi pa ibẹ̀ ibi tẹ́ tí fìlì pé nǹkan wọ́ lára yín yẹn nǹkan rìn lágọ̀ọ́ ara yín yẹn tẹ́lẹ̀ tí wípé no eléyìí ti lọ́wọ́ ayé nínú kò ṣe ojú lásán ẹ máa fi pa ẹ̀ ní gbùrú ẹ̀ mọ́ gbogbo agbára burúkú gbogbo ọfà burúkú yẹn ó máa ṣe kíni ó máa tì jáde bákan náà àwọn nǹkan ọfà tẹ́ lè lò ó wà àwọn iṣẹ́ ọfà tẹ́ lè lò ó wà anything tẹ́ bá dictate pé ó ṣẹlẹ̀ tí kò dẹ̀ ṣe nǹkan tó dáa tẹ́ dẹ̀ need àwọn spiritual items I don't want to talk too much about it yes mo kàn máa gé ìpolówó yẹn fẹ́fẹ́fẹ́ ni so tẹ́ bá need ẹ pè mí ó wà available àdúrà gbogbo wa gbà ogun ayé wa ń ṣẹ́ àárín àánú gbà ọ̀rọ̀ wa á níyànjú ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún déyàn tó bá gbàgbé nǹkan ẹ pè mí iṣẹ́ wà ẹ̀yin tẹ́ bá dìde ní iṣẹ́ spiritual àwọn iṣẹ́ bí wà tó jẹ́ pé I can't mention them on social media yes mi ò lè mention wọn lórí social media àwọn iṣẹ́ tó ní agbára dé so ẹ̀yin tẹ́ bá dìde àwọn nǹkan spiritual items bẹ́ẹ̀ yẹn ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show bó dé aṣọ yìí wípé ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ máa ní testimony ayọ̀ because they are all working ṣẹ́rí ẹ̀yin tẹ́ fẹ́ máa lo àwọn nǹkan ìṣẹ́gun fún àwọn ọmọ yín náà ó wà ọkọ̀ ṣẹ́gun tí ó lè máa lò fún ọmọ because ilé ayé yìí wọ́n á ní atakóró wọnú àdùnkò lè mọ́ wọnú ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ jẹ́ káwa mọ́ ọmọ títí wa wọ̀ ọ́ àdúrà wa gbà àdìfojú sunkún àwọn ọmọ wa àjèrè àwọn ọmọ wa àwa táwa ní diaspora kọ́ lọ kó túbọ̀ ṣàánú wa ìrà òfẹ́ kòkòrò dénú kélédùmarè kó ṣe kíni kó ṣàánú fún wa ni so àwọn nǹkan tá a lè máa lò láti máa fi prevent ara wa àwọn nǹkan tá a lè lò láti fi prevent ara wa láti fi protect ara wa àwọn nǹkan tá a lè lò fún cause break gbogbo ẹ̀ lóríṣiríṣi owó nǹkan ṣẹ́gun ẹ pè mí ó wà available ábàárẹ̀ jọjú bákan náà iléeṣẹ́ tí health natural àbá àwọn náà ti kó àwọn àgbo wọn ti kó dé sí ibi báyìí àgbo jẹ̀dí diabetes manpower owó nìyí ajẹ́bíidán tó confirm dáadáa ajẹ́bíidán tó confirm dáadáa people were rushing it ẹ̀yin tẹ́ bá ní ìdìsí diabetes yẹn bí tẹ̀wọ́ pọ́n máa rush ẹ̀ tó tó yẹ ẹ tètè pé ó kódà méjì mẹ́ta bọ́ ṣe ń kó nìyẹn I was like kí ló le tó báyìí so owó nìyí o ẹ tètè wá ra oògùn títí yín náà o manpower náà ó wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin dádì mi tẹ́ ti dàgbà tó ti fẹ́ máa cheat yín tó yẹ pé ṣe lẹ́kọ̀ọ́ fọwọ́ pa ìdí lásán pa òyìn lásán ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wá lo àgúnmu manpower mo assure yín ẹ máa náàkì wọ ẹ máa jákì wọ báyìí àyà wọn á já ẹ̀rù á bá wọn wá mọ̀ pé yes tọkùnrin là dá kò ṣe dúró wò so bó ṣe jẹ́ nìyẹn ẹ má bínú bí mo bá ṣe sọ̀rọ̀ lálẹ́ yẹn yín náà ti rí wípé kí ni Lady K tuntun ti dé wẹ́dà ni kélédùmarè ṣàánú wa ẹ má gbàgbé láti máa subscribe sí YouTube channel wa kẹ́lẹ̀ tán notification bell yìí a tún máa fi ayọ̀ àti àlàáfíà a tún máa fi pàdé Yorùbá Nation no going back ire o.